máa láyìndé àwọn ọmọ ológo àwa máa ló jáhùn nǹkan tó bá ti jẹ́ kọ́ńfàmà kí ló dé ta ò ní jó tá bá gbọ́ pé kọ́ńfàmà kí ló dé ta ò ní tùǹgbà èmi mọ Starboy méjì Àlàyìndé Starboy Wizzy Starboy film production mi Starboy méjèèjì kọ́ ló máa pa ògo wọn. Bọ̀bọ́ ìpàdé mi ni mo kó jẹ gan ọwọ́ tí mo fún ni ẹ Starboy ọkọ̀ yá mi ni. Ìwà ló lápò ìbá ló lápò yẹn tó ti nú ẹ̀. Tó bá ló yá kó fún lóhùn. Ọjọ́ ti lọ gbó. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí bọ́bọ́ ẹ̀ sọ ń sí ẹ̀. Ìgbà ó dàbí bọ́bọ́ ẹ̀ ó ti fẹ́ máa lọ kọ́. Àwọn ọlọ́kọ̀ọ́lọ́ ló mọ̀ tó ṣe. Ìdálò fún wọn. Bóyá ṣé mi ni Suleiman tún tẹ̀ alóyìn lóhùn. Ọmọ Hausa tó kọ fújì mísà súnmọ́ tó máa fa kékeré ọmọ fa kékeré. Aláwọ̀sá ló bá fàájì là ń ṣe náà bóyá wà ní jẹ́ ni. Ó ṣàrí gẹ́gẹ́ bí wọ́n lọ́wọ́ ìdálẹ̀ ẹ̀ ti dá ẹni fẹ́ máa sọ kí ní ìdẹ́fẹ̀ orin mi. Gẹ́gẹ́ bí láti jòkó tẹ́lẹ̀ onígbọ́dọ̀ máa bọ̀. Bàbá mi kó mi sí kí ló Àwọn sí lóra ìdébà ní star gan-an ọgọ́dọ̀ gbọ́dọ̀ gbọ́dọ̀ ìjọba. Tó bá jókòó láti bẹ̀rẹ̀ yẹn tá a bá ti góyà wájú ẹja máa dunnú náà. Ẹ̀gbọ́n bá wọn ní tíátà bí wọ́n ṣe ń dì mọ́ra wọn káwa onífújì ká máa yọ̀ mọ́ra wa. ilé aláyọ̀ náà ni. Bẹ́ẹ̀ ni òótọ́ ni ilé aláyọ̀ ni wọ́n gbé ayọ̀ náà yọ ní tiwa. ìfẹ́ lájọ wàhálà. Nítorí fún máa unity ní ilé aláyọ̀ òun ọmọ ayọ̀ níbẹ̀ ta ọjọ́ sábò níbà ọmọ àwàlà ní gbogbo lórin tó bẹ̀ níbẹ̀ kọ́ lọ́n jẹ́ ká gòkè àgbà. Wọ́n gbádùn yẹn èmi ẹ̀rọ ọmọkùnrin àlẹ́ iná mi mo ní tábà ọmọkùnrin tó bá sọ fẹ́ gbẹ́ wàhálà ètò ń sọ fẹ́ gbẹ́ pé rárá ló sùn ẹni kò jáde síta kó nǹkan wá sórú ẹ̀ o kó wá sórú ẹ̀ kó nǹkan wá òṣèré àwọn ìpèsè fújì tiẹ̀ rí yẹn kò yí sí wàhálà kò yí sí o. Kò yí sí lóòótọ́. 1 million. One to million. Aláwùsá nílé. Àtúntẹ̀ ìṣòrí bàbá máa tẹ́lẹ̀ mo ti máa wọ̀ ṣẹ̀ ló máa wọ̀ WhatsApp àkókò pátápá. Bọ̀bọ̀ tó bá fẹ́ wà ní àwọn olórin wà á fọwọ́ fún wa ní lóògùn wa. Ní farabalẹ̀. Àwọn amáyẹ fún wọn. Ẹ ká jà. Ó lè ní tí mo jọ́ rẹ̀ gan-an kò béèrè ní. Má béèrè bá bọ̀ náà. Ẹ tẹ̀ ní sùúrù kí ló bá wà ní kí ló bá wà kí ló wá ṣe fẹ́ máa sọ̀rọ̀ mi. Fún ma Ilé aláyọ̀. ó ṣẹlẹ̀ Jẹ́wọ́ sọ̀rọ̀ olórin ní ẹ̀. Ó jẹ́wọ́ rẹ̀ olórin kí ló ṣẹlẹ̀ ní àmọ̀bá lórí ẹ̀. Ẹ̀wọ́ akún. Ológo ó máa sọ̀rọ̀ ológo. Ológo máa sọ̀rọ̀ ológo ni. Ológo ni gbogbo wa bá ṣe wá yàwó ń sológo. Kí ló tún wá mú wá fún wa báyìí kókó kí ló mú wá fún wa? Ṣé bí mo ṣe bá yìí inú mi dùn bẹ́ẹ̀ sì ni ayọ̀ tó bá jẹ́ bí ṣe wà yìí mo lè kúrọ̀ fún yìí o kẹrí ìròyìn tí mo mú wá yìí ìròyìn ayọ̀ ni o tí mo wá àlejò máa fi là tá máa fi lówó lọ́wọ́ tá máa fi rógò lò ṣe rí Dr. Raji Sulaiman Adesina Ayemojuba. Kábíyèsí oníbàárẹ̀ fún un. Kábíyèsí Ọba tuntun ni ẹ̀. Zaniki godfather. Èmi ni ọlọ́wọ́ ọ̀tún kábíyèsí. Bẹ́ẹ̀ ni kò sí rọ́ńbẹ́ ìwọ́n tó ń ṣọ̀rẹ́ ọba tó ń ṣọ̀rẹ́ olú. Bàbá Ìwà ló ń ṣẹlẹ̀. kábíyèsí ló gbé mi jáde wọ́n ní wọ́n fẹ́ ṣe ìwúyè oṣù mẹ́ta tí kábíyèsí wà ní orí àpèrè. Bàbá wa gbé mi jáde pé àwọn onídìí olórin tí ó lámìlaka tó dángájíá ṣẹ́rí kábíyèsí wa sọ pé ẹni tó bá ti gbégbá orókè lọ́jọ́ yẹn kábíyèsí ní àwọn òfin nílé àwọn òfin ní mọ́tò tuntun Kí wàá ṣeré. àwọn ò tún gbé lọ káàkiri gbogbo Amẹ́ríkà London gbogbo tó pàápàá nílùú ọba. Kí wàá ṣeré. Ọmọ rere kọ́ nìyẹn o. Tẹnu tó bá jẹ́ yẹn lọ́jọ́ ń bí olórin tó máa gbé fẹ́ẹ̀sì máa wọ 120. Gbogbo máa fọ̀. tó bá jẹ́ ti fẹ́ẹ̀sì tá a sọ yìí ni gbogbo àwọn táwa bí fẹ́ẹ̀sì ni wa ká tún wá lọ kóra wa kakọ̀ tún pọ̀ wá bí gan. Ó pọ̀ yẹn ni. Fẹ́ẹ̀sì ni gbogbo wa. Ọmọ ìyá má yẹn fún ẹ lófo ká ní tolórin ni àwọn kan á gbórin wọn máa fọ́. Àlàyé tó bọ̀bọ̀ yà àtẹnu là ń pè o àtẹnu tó wá fún wa ní bóyá ká mọ̀ kọ́tà ń ṣe. Àtẹ́nu Àlàyé Alátẹnu ni gbogbo. fọ́ tàpẹ̀ ìdíje wa o ìdíje wa ọ̀sẹ̀ tó ń bọ̀ òun dẹ̀ ìdíje
ọjọ́ wo ló bọ́ sí. ó bọ́ sí ọjọ́ Jímọ̀ ọjọ́ olóyin ọjọ́ Jímọ̀. tó bá ti yé egun ti yọ ọ̀rẹ́ títí wa. ẹ̀mú wa fẹ́ kẹ́ fún mi lórí tí ń lọ fi G7 kábíyèsí nílé. nítorí àtẹnu náà ni ẹ̀ nà. ó lọ́la tún jí bẹ́ẹ̀nu sí òkè ṣáàtẹnu. mo fẹ́ kó rántí pé Ifá máa ń fani lápò ìyá ni ó tí kò àtẹnujẹ ò ní pa mí kò dẹ̀ ní pọ̀ mọ́ mi kí la fẹ́ jẹ kí la fẹ́ mu ẹnu ògbọ́dúndé kí la fẹ́ jẹ kí la fẹ́ mu. ẹnu ògbọ́dúndé.